Làwọn sọ ìwọ tẹ́lí mú. Alfakekere ò tó wá ara mi gàrí gbà tán lásìkò ni. Ànàkùnmọ̀lẹ̀ ẹ mọ̀ rí gàrí àrùn gbà o. Kí ló dé? Ẹnu sọ pé gbèsè yìí ti pọ̀ jù nígbà tó lè rí gàrí àrùn gbà àfi tẹ́ mú pásítọ̀tù yín méjì wá àti NIN ní. Pásítọ̀tù méjì àti NIN lẹ́yìn bá fẹ́ gbàwìn gàrí dákun torí Ọlọ́run tí bá wá gbàwìn màálù ńkọ́. Gbogbo kan ṣe wá ní báyìí. Salamu alaikum. Wa alaikum salam ẹ dìde ìyá yìí kí ló dé? Ànàkùnmọ̀lẹ̀ ọmọ yìí ni wọ́n ló lápẹ́ndìsì. Ọmọ mi àwọn Alfakekere ó lápẹ́ndìsì ò sì sọ fún mi. Ànàkùnmọ̀lẹ̀ kí ni ṣe yìí? Ẹ mọ̀ lápẹ́ndìsì. Àwọn ọlọ́run ò lápẹ́ndìsì. Ànàkùnmọ̀lẹ̀ ọmọ yìí ni. Ẹ ti sọ̀rọ̀ pọ́mọ ti yín ẹ sì wá lọ́mọ mi lóòótọ́ yìí bímọ lóòótọ́ òun gan tí ń kéwú lọ́dọ̀ mi yìí bó lápẹ́ndìsì ibo mo fowó hospital sí ẹ mọ̀ là ń gbà ní kí làwọn fẹ́ ṣe báyìí. Ànàkùnmọ̀lẹ̀ wọ́n ní pé ká gbé lọ sí hospital mo sọ fún wọn pé kán sì ní sùúrù kí n dọ́dọ̀ àfa àsálàtù wa náà tí bá ti dọ́dọ̀ yìí gbogbo nǹkan tẹ́ bá ti ní kí n ṣe nígbìyànjú nìkan ni màá ṣe torí nínú yín nìkan lèmi nígbàgbọ́. Ọ̀dọ̀ tiwa lẹ́yìn nígbàgbọ́ sí ẹ̀yin nígbàgbọ́ nínú sí Ọlọ́run tọ́lọ́run fi rán àwa ojú ò ní tì yín gbogbo yín là máa ń wá lásàlátù sẹ́rí àwọn èèyàn ò ní mọ̀ ní ọmọ lápẹ́ndìsì ẹ̀ ń gbé lọ sí hospital ọmọ tó yẹ pé ìyọ́nú àwọn àgbà ló nídìí ìyọ́nú àwọn àgbà ni á sì tutù ìyọ́nú àwọn àgbà fún ni. Ànàkùnmọ̀lẹ̀ ìyọ́nú àgbà lápẹ́ndìsì. Fẹ́ni tó lápẹ́ndìsì wọ́n máa ń ṣe fún un torí kò sí ní ilé bátínì nípa ìkànnù tó máa dá sí ò ní ilé bátínì nípa rẹ̀ kí ni bẹ́lẹ̀ tó yẹ pé jálàbí ò lè yanjú karamba ní ẹ̀dàkọ̀ ẹ̀ mọ́ da lóhun jàre ti alájà mi tẹ́ rí àwọn èèyàn òun ò nímọ̀ ni ètùtù yọ́nú àwọn àgbà láàṣẹ fún un èmi èsì sínú àwọn àfáà tí mọ̀ ń gbàyàn so yẹn báyìí á ra àwọn nǹkan ètùtù bíi 10,000 naira á sì ra àti 20,000 gbàǹdì fáwọn àgbàlagbà ẹ̀yin náà lẹ́gbẹ̀ẹ́ lọ sẹ́kítà mẹ́ta fún ara yín èmi náà tẹ̀lé yín lọ débẹ̀ àjọ gbé kalẹ̀ ní tá a bá fi gbé kalẹ̀ tẹ́yìn náà bá ti lọ tẹ́ bá padà wò ìgúnnugún gan ó ti jẹ́ so yẹ yín báwọn nísìnyí ẹ fọkàn balẹ̀ ẹ sáà lè pèsè bíi 30,000 kan wá kásáré fi ṣe ètùtù mú. Ànàkùnmọ̀lẹ̀ ẹ jẹ́ sáré lọ ṣàràjọ. bẹ́ẹ̀ ni ẹ lọ ṣàràjọ abiyamọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ànàkùnmọ̀lẹ̀ àṣàwọn ènìyàn ọmọ fún yín láyé láti rí àwọn gbá wọn ní ẹjọ́ gbé lọ sí hospital lápẹ́ndìsì wọ́n gbé ọ̀dọ̀ àfa. Dákun torí Ọlọ́run kí ló ń wí yìí ọkùnrin yìí kí ló ń wí yìí hospital tán lọ Ọlọ́run ó bá bẹ ibi tán gbé wáyé náà Ọlọ́run ó bá bẹ kọ́mọ sáà ti gbádùn ni. Ànàkùnmọ̀lẹ̀ àti pé Ọlọ́run náà wọ́n bá ń bẹ Ànàkùnmọ̀lẹ̀ kí lọ́dún kan ètùtù yọ́nà àwọn àgbà fábẹ́ndìsì. Kíní kan ni òye wọ̀ọ́sẹ́ kíní kan ò yí ọ ìmọ̀ ló làdí ní ọpọlọ ló ní jálàbí ìmọ̀ ló làdí ní ọpọlọ ló ní jálàbí sórí bó ṣe lọ òun ti bá ní ká máa fa yá aláwù yá kíní kan kò ní nígbàgbọ́ nù rẹ̀ sórí ètùtù tí mo sọ fún páàsì òun yóò jò gbà mí gbọ́ dáadáa ní sẹ́ńjì tọwọ́ kọ́ bó fi wá sọ́dọ̀ tìmí náà. Ànàkùnmọ̀lẹ̀ ẹ̀dọ̀ mọ̀ òun kú ìdí àgìrì náà débi pé ọlọ́pàá ó mú yín àfẹ́ ẹlẹ́bọ sẹ́yìn bẹ́ẹ̀ Ọlọ́run ni. Pẹ̀lẹ́ ìwọ náà máa fẹ́ ẹlẹ́bọ kò sí nǹkan fi júwèé mi tí ò ní kàn. Ọlọ́run mú yín. Ọlọ́pàá ó mú bá bẹ́ẹ̀ Ọlọ́run bá mú mi ìwọ wá mú mi káwọn mọ́sà ti yá Ọlọ́run bá wà fún lálàáfíà. bí abilade yìí akọ̀yú mu ọjà gbé kalẹ̀. Ikúnugún ti ń jábọ̀ àsálẹ̀ ayé má jábọ̀ àsálẹ̀ ayé mọ́ o ẹbọ ya akọ̀yú mu yìí ni ó wá jẹ àkàlàmọ̀gò tí ń jẹbọ̀ sálọ̀ ọ̀run má jẹbọ̀ sálọ̀ ọ̀run mọ́ ẹbọ ya akọ̀yú mu yìí ni ó wá jẹ ọjà ìwọ náà fẹnu ààrẹ súre sí i. ẹ jẹ́ kára kọ̀yùmù yá kí kọ̀yùmù má lápẹ́ndìtì mọ́ wọ́n láfa àwọn àfa lákúlì wọ́n lágbára tó lọ́n fáwọn àfa lákúlì ẹ jẹ́ kára ẹ̀ yá o. wo Ọlọ́run ti gbàdúrà rẹ kò ní lápẹ́ndìtì mọ́ torí ibi tó yẹ kó wá náà ló ti wá yìí ó yá káwa mọ̀ lọ lókù báyìí mọ̀ nsọ lẹ́yìn àgbọ́dọ̀ wẹ̀yìn mọ́ àgbọ́dọ̀ wẹ̀yìn ó gbọ́dọ̀ wẹ̀yìn àgbọ́dọ̀ wẹ̀yìn dákòójú òní tí ọ àdúrà rẹ ti gbà báwọn àgbọ́dọ̀ wẹ̀yìn mọ̀ nsọ. Jẹ́ lọ cash out to me. Jẹ̀lé mú o. Ẹ̀dùn náà o. Dákun, ta lè léyìí? Ta ní ọ́? Igúnnugún nínú Ìlọrin. Ọ̀rẹ́ rẹ̀ kàtẹ́ sọ pé lóòótọ́ mo gbẹ́bọ sínú Ìlọrin. Ta ló wá pẹ̀ pé kò wá jẹ́? Ta ló pẹ̀ pé kò wá jẹ́? Ìbọn ló lọ gbẹ̀mí pé tí má jẹ́ wà sára ayé mọ́. Tí wàá jẹ́bọ̀ ya kọ̀yùmù. A tún jẹ́bọ̀ ojú kí ní ṣẹlẹ̀ gan. Àwọn bí ẹgbẹ́ sọ̀rọ̀ àmà wa. Wọ́n gbé kọ́nà ní àmù wa. Ìwọ
wọ́n tá epo lé ẹyin lé ní. tí bá ní kò má jẹ̀bọ àṣàlàyé mọ́ kó wá jẹ̀bọ yakọ̀ yìí sọ́mọ̀ pé ń bọ́ sáwàdà ni àbí kí egúnnugún eléyìí ò fẹ́ pẹ́ ni ọ̀yá kájà á sọ pé lóòótọ́ ò jẹ̀bọ ta ló kówó bẹ̀ ta ló kówó. níbi náà wà ní wọkọ̀ ni owó nínà. ṣé gúnugún máa ń wọkọ̀ ni ṣé bẹ́ẹ̀ máa ń dọ̀fẹ́ ni. ìgúnnugún máa ń wọkọ̀ láyé jọ́ òní gúnnugún máa ń dọ̀fẹ́ láyé sí ìgúnnugún wúpà ní ìgúnnugún gún. mo dáná ìgúnnugún ń gbé wúbà. owó yìí gan ò lè tó mi yìí jábọ̀ kan níbì kan ni mo náà tó pè mí mo sáré dà wúbà mo sáré wá bí yàyí owó yìí gan ò lè tó mi ọ̀dà wúbà tó fi lọ padà àmọ́ mo máa ń lè jìrè. sórí èmi náà ṣe àbá kékeré kan jẹ́bútẹ́ o èmi náà ṣe àbá jẹ́bútẹ́ o tó o bá ń kó owó òun nísìn yìí fi àwọn lẹ́kàlí yìí fi ba tiẹ̀ jẹ́ yìí fi lẹ́kàlí ńlá lásẹ̀ rẹ̀. mẹ́rin sọ́hun lẹ́kàlí wo ló ní olùkọ́ tó bá gbé wá wàyí náà tó jà ní làwọn lẹ́kàlí bú náà ní o tó bá gbọ́ ìgúnnugún tó lẹ́kẹ́wù ní mí o mo lọ́mọ ìkàsí àgbẹ̀gà káàsì mi mo lọ àdàbí ìgúnnugún mi dàbí àràfà ńláńlá mo lọ sùnmùrà mo súnmọ́ èèyàn mo súnmọ́ àdìjẹ̀nu. wẹ́dọ̀n tó bá sọ yìí pé ká lè fi lẹ́kàlí yàn kò ní yanjú o lè bá mi pò wá lè yín hùn èmi gan má bàa kó yà sí sọ́nsàkúsà ni ìwọ ní àdá. alùpùpù ni mo ní Alfakekere mọ̀ ni. Alfakekere ìwọ ló ń trọ́bù mi ìwọ ló di gúnugún ọ̀sán gẹ́gẹ́ ìwọ kí ló fẹ́ yá ìwà ìdá Alfakekere. alùpùpù adó ń gbáyé ni o ẹ̀yin bá wọn kan èmi náà ń gbáyé ni o alùpùpù ẹ̀ lè sọ wípé ìmọ̀lọ́lá àdé ní ọpọlọ ló ní jálàbí alùpùpù rẹ̀ táàkì ní jálàbí tèmi o. Kò sí wàhálà sábà ń kó ọwọ́ rẹ̀. alùpùpù ẹ fẹ́ sá mi. Alfakekere tó bá ń gbówó òun lásìkò ìyẹn pa gúnugún sí bíbí ìyẹn sọ ṣàkúsà ìyẹn sọ pé torí pé ojú ọmọ ilé kéwù mi o mo lè pọ́n torí owó. alùpùpù ẹ fẹ́ sá mi. ìsà ò bá kówó. kámẹ́rà nu o bá mi lè sá mi ayé ò gbọ́ èsù lù ẹ̀wọ̀n. o tún pé kámẹ́rà má. hi. Alfakekere kò dá báyìí o Alfakekere kò dá báyìí o èmi ní í ṣiṣẹ́ ìwọ ló ń jèrè rẹ̀. ẹ jẹrẹ nù. ó yá ṣe fún mi pàṣẹ́ntéèjì tèmi. ẹ sá mo lọ náà ẹ máa lọ náà ẹ máa lọ náà. kí kọ́kọ́ mọ̀ lọ lé ní Alfakekere. ẹ máa lọ náà. ìṣe báyìí bàbá mi o ó fọ́ lọ́rọ̀ lọ́wọ́. èmi kẹ́ fọ́ lọ́rọ̀ lọ́wọ́. ìgúnnugún fọ́ lọ́rọ̀ lọ́wọ́. á pàjọ lójú ọ̀run.